wọ́n ti wí hàn ọlọ́run á jẹ́ ọ gbọ́ kó bá ìdẹ̀ tètè gbọ́ bá ní kó lè yé ọ gbẹ̀lá yẹ ọ. Bíbélì gan náà wí bà kí ira olè rẹ̀ hàn àti irakọ jẹ́ amúlétìlẹ̀ rẹ̀ hàn kan tẹ́ àgbà lóru àmọ̀ràn ni mọ̀rìá wí ọ̀hún olólùyìn òwe nínú bíbélì náà wí ògbẹ́kẹ̀lé ọ̀nìyàn wí asán ni. Kí bá bíbélì bá sọ pé ògbẹ́kẹ̀lé ọ̀nìyàn ṣé irọ́ ọ̀nìyàn ni ọ̀rọ̀ kan pè lọ́nìyàn ni ó ti borí kétí ọ̀nìyàn kẹ́ nínú ayé pátá. Ọlọ́mùrìn àwọn ni kò gbẹ́kẹ̀lé ẹ̀ṣọ̀ ọ̀nìyàn lásán ọ̀nìyàn lọ́nìyàn jẹ́ o. Èmi wí hàn bá ní kó bá mọ̀ tẹ́lẹ̀ kó bá dẹ̀ rírá kó jẹ́ pé ojú tì hàn àti wí hàn ní àtijú láti wí ọ̀rọ̀ Ọlọ́run hàn o. Ọ̀nìyàn lọ́nìyàn jẹ́ ipò yòówù kẹ́ ìjókòó sí ọ̀nìyàn lọ́nìyàn jẹ́. Ẹ bá jọba ẹ bá jíjòyè ọ̀nìyàn ni kè lórí òtẹ́. Ẹ bá jẹ́ gómìnà ẹ bá jẹ́ ààrẹ ọ̀nìyàn ni ẹlẹ́mí méjì. Ẹ bá jólógun ọ̀gá sójà ẹ bá jẹ́ wòlíì ẹ bá jẹ́ pásítọ̀ ẹ bá jẹ́ babaláwo ẹ bá jẹ́ ohunkóhun ọ̀nìyàn lọ́nìyàn jẹ́. Bíbélì dè á wí bá wí nínú ìwé Jeremáyà orí 17 ẹsẹ̀ 4 lébẹ̀. Èèkàn kú ẹ̀wò ìyàlá jọ ni kọjá pé ọmọnìyàn ṣe ògbẹ́kẹ̀lé rẹ̀. Ègbé wà mú ṣe kébé ìwòlíì láéláé èyí kọ́ lọ́run bá ti mú sí ọ lẹ́rù òun náà wí o ṣọ̀rọ̀ ẹ sọ o. Ègbé ni fún ọ ní kọ́ni kò mú ẹlẹ́ran ara kò mú ṣe ògbẹ́kẹ̀lé rẹ̀ nítorí pé ọ̀nìní ti gbé ọ ti sọnù. Ọ̀nìní ó ti ní ìjákulẹ̀ látò bẹ̀rẹ̀ gan. Olùmúrin àbẹ̀ ni kò dúró sí ọmọ gómìnà ni àwẹ̀ òun ní classmate òun ni. Bíbélì wíwá ègbé ni fún ọni kọ́ni kò mú ọmọ ọba èèyàn ọmọ aládé kò mú ṣùgbẹ́kẹ̀lé ran. Bíbélì wíwá torí pé ọ̀nìyàn lọ́nìyàn á jẹ́. Ṣùgbọ́n àkọ́nìyàn yóò yí padà torí pé kọ́lọ́run ṣe dá ọ̀nìyàn lé yìí ni. Ìgbàkúgbà kò yìnbó pè ní àtẹ́nìtàmù lọ́nìyàn yóò yí padà. Káyọ̀dé apẹ́nu ní fápòǹdà arákùnrin bá jẹ́ fápòǹdà kan mórí jì mí o. Ọ̀nìyàn lọ́nìyàn á jẹ́ ọ̀nìyàn yóò sẹ́ ọ ó yóò ṣèlérí kọ́ ọ́ àpò báyìí rí i pé wọn ò ní fẹ́ ti fẹ́ bọ́ sórí ọbẹ̀ bọ́ sòdì ayé akùnjà bèrè lọ́rẹ̀ àgbàsó wíwá ọ̀nìyàn lọ́nìyàn á jẹ́ o. Mọ̀ ọ̀nìyàn mo mú ṣe ògbẹ́kẹ̀lé rẹ mo kéke tí àníyàn rẹ ayé rẹ mo kó lórí ọ̀nìyàn torí pé ọ̀nìyàn mọ̀lá ọ̀nìyàn ẹ̀rọ kan ọ̀nì yòówù kó ṣàbá rẹ ni kó ṣe yé rẹ ni kó ṣe ọmọ rẹ gan lùsù lérí fún ọ. Àdúrà ní kò yà mú ti ilé ìyìn òwí kọ́lọ́run bá fẹ́ kọ́lọ́run bá gbà ọ pẹ̀lú yóò ṣeé ṣe. Mọ̀ jí ọ̀nì kankan kó sí ọ lórí bóyá olóṣèlú ni kò ṣèlérí wù nǹkan bá nu àṣe wù nǹkan bá nu àṣe lùgbàmúrìn wàá rí pé ọ̀nìyàn ni kàn ń ṣèlérí ni ṣe pé à ń fẹ́ mú ṣùkà ṣùgbọ́n àṣẹwọ́ àṣẹbọ̀ ẹ̀yà rí wípé agbára náà yọ̀ ká oníbèlè amúgbàánú yànjú lónìí o kúkú mọ́ Ọlọ́run Olódùmarè mú ṣe ògbẹ́kẹ̀lé rẹ. Tó bá ti gbàdúrà bá ní kọ́nìkan bá ti ṣèlérí kọ́ wọ́n ìyá máa dúrà kọ́ máa ti ní lẹ́yìn kọ́lọ́run ràn án lọ kéèyàn mú lérí rẹ̀ ṣẹ. Yìí ni gán dé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ lónìí káàrin mú ṣèpè alẹ́ hàn adaríra ọ̀nìkan ká gbàdúrà kò ọ̀nìkan jẹ́ pé ìgbà kọfẹ́ yà jóyè ọba ni kọfẹ́ yà jóyè ààrẹ kọfẹ́ yà jóyè gómìnà mọ ohun kẹ̀lébẹ̀ kọ́ ti pọ̀ tó mọ̀ wé ẹran kí sọ́sẹ̀ ràgó gbà kó rí débẹ̀ ó yóò rárá pé kétí olérí kò ti ṣe ohun ti tí òun bọ́ ṣọ̀lọ̀ alágbàdúrà àfọ́nìkan Ọlọ́run bá ràn lọ́ òdí ọ̀ṣàṣírí yọrí nínú ayé o mọ̀ nìyàn ṣe ògbẹ́kẹ̀lé rẹ o mọ̀ lẹ́ran ara mọ̀ mú ṣe ògbẹ́kẹ̀lé rẹ jó ògbẹ́kẹ̀lé rẹ yà nínú Ọlọ́run ògbẹ́lọ́ àgbèrè òtìjú òjò lórúkọ mi ọmọ àbálábí tán àti bá ti gbẹ́kẹ̀ lọ́lọ́run ìjògùn òfo ire o ire kàǹkà.